ti jíyàn gbé lókè òde o. Ẹ wo wàhálà ti wà o. Mo sunkún mi rẹ̀ kò súnmọ́ o. Mo kọ́kọ́ gbá kọ́ mi rẹ̀ kò súnmọ́ o. Wọ́n ti jíyàn gbé lókè òde, wọ́n ti gbé bàbá gold, wọ́n ti gbé Táyé Ẹ̀jọ̀, wọ́n ti gbé ìyàwó ẹ̀, wọ́n ti já àwọn èèyàn pé wọ́n pààyàn lókè òde. Ẹ bá wa pé Kwara State government o. Ẹ bá wa pé gbogbo àwọn èèyàn, ẹ bá wa pé wọ́n o. Kwara ti dàrú, Òkè Ọ̀dẹ ti dàrú, Òkè Ọ̀dẹ ti dàrú, Òkè Ọ̀dẹ ó ṣe fún mọ́ o. Ẹgbà wá Òkè Ọ̀dẹ ó ṣe fún mọ́ o. Àṣírí wọn ti tú ọmọ Yorùbá àtàtà. Bẹ́ẹ̀ ni wọ́n ní tí àlejò tó bá mọ sàárè onílé ó lọ́wọ́ kan àbòsí nínú ni. Àṣírí ìjọba Kwara àti gbogbo àwọn tó gbàbọ̀dẹ̀ fún àwọn ọmọ Yorùbá tó wà nípìnlẹ̀ Kwara pàápàá jùlọ lókè odò Òkè Ọ̀dẹ. Nílùú Òkè Ọ̀dẹ àṣírí ti tú. Àmọ́ ọmọ Yorùbá àtàtà tá a bá ń pariwo pé ẹjẹ́ á máa lọ, ọ̀pọ̀lọpọ̀ wò pé ọpọlọ àwa tá a sọ̀rọ̀ ọpọlọ wa wò pé àwọn ẹlòmíràn wò pé ohun tá a fẹ́ jẹ náà wá. Ẹni bá mà ti kú ó ti parí. Lẹ́yìn ikú sàárè ìlú kan. Ẹ gbọ́, níbi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí dé yìí, tí ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá dé yìí, mo fẹ́ jẹ́ kó yé gbogbo èèyàn wípé ṣé kí n sọ pé àlọ́ba ṣá àbí kí n sọ pé àlọ́ba kankan. Torí pé ó ti tẹ̀sí ó ṣe máa lóko ní pẹ́ kò ní jìnnà á fẹ́ di woro sí woro. Ẹ gbàgbé ní dọ́kítì àná tí mo pariwo pé tó wọ́n pa wọ́n ní Benue. Àwọn Kwara ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ Oǹdó Èkìtì ẹ káwọ́ lẹ́rán, ẹ má bọ̀, ẹ má gbé ọjọ́ ń bọ̀ wọ́n ṣe ràbàràbà wọ́n pẹ̀lú Èkìtì, wọ́n tẹ̀dọ̀ síbẹ̀ báyìí, wọ́n wọ̀ Oǹdó, wọ́n ti bọ́ Kwara. Ẹ sọ fún Ọ̀yọ́ kó máa múra lẹ̀, Ògbómọ̀ṣọ́ kì í ṣètò ogun, kì í sì ṣe pé wọ́n mọ ohun tí mo ń sọ. Bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ bá mi farabalẹ̀ pín, torí wípé tá a bá kíyèsára pánsá òfúra, pánsá jáná, àjà òfúra, àjàjì, onílé tí ọ̀gbà fúra, olè ní ó gbé. Ẹ dákun ẹ jẹ́ ń fi hàn yín, ẹ jẹ́ ń gbé yín débẹ̀, ẹ wá wo fídíò yìí, ẹ kọ́kọ́ wo díẹ̀ lára nǹkan tó ṣẹlẹ̀. Bí ọwọ́ ṣe tẹ̀ wọ́n òun rèé, ẹ sùn níbẹ̀. Wọ́n ti jíyàn gbé lókè òde o. Ẹ wo wàhálà ti wà o. Mo sunkún mi rẹ̀ kò súnmọ́ o. Mo kọ́kọ́ gbá kọ́ mi rẹ̀ kò súnmọ́ o. Wọ́n ti jíyàn gbé lókè òde, wọ́n ti gbé bàbá gold, wọ́n ti gbé Táyé Ẹ̀jọ̀, wọ́n ti gbé ìyàwó ẹ̀, wọ́n ti já àwọn èèyàn pé wọ́n pààyàn lókè òde. Ẹ bá wa pé Kwara State government o. Ẹ bá wa pé gbogbo àwọn èèyàn, ẹ bá wa pé wọ́n o. Kwara ti dàrú, Òkè Ọ̀dẹ ti dàrú, Òkè Ọ̀dẹ ó ṣe fún mọ́ o. Ẹgbà wá Òkè Ọ̀dẹ ó ṣe fún mọ́ o. Ọjọ́ díẹ̀ tó ti máa ń pè lo àbílí ìtìnà náà nù. This is the evening of Sunday, the 28th day of September 2025. Contrary to the claims by the government source that security operatives had repelled an attack in Oke-Ode, Ifendodon local government area of Kwara State, no fewer than 10 persons were confirmed killed on Sunday morning when the bandits invaded the community. An unspecified number of residents were also reportedly kidnapped. A member of the local vigilante group in the town, identified simply as Ajetomobi, told Sobi FM that the government was engaging in propaganda over incident. And that raises a question on how the government is trying to suppress the information about insecurity in Nigeria. Why should the government, or why would they come out
to say that nobody died, that everything is normal, that they have repaired the attack, whereas the real people are dying. Unspecified number of people. When I reached out this evening, they were telling me that up to 15 persons are missing after 10 persons, the vigilante officers, has been taken away. Now, how will you feel if you have a community where the military are not always present despite the deployment of the military to the area because of the security challenges? If you have vigilante as your hope, you have the vigilante as your NATO God in that community who always defend you, and you are living in that community just because of the vigilantes living there. Only thing for you to hear is that 10 of them have been taken away because they are the threat to these people, to these bandits, to these terrorists. They are the threat why these terrorists have not, taken your people out. Now, this is what the vigilante from the scene told us. He said, in quotes, "We have been hearing that the bandits were around the community since Saturday night, and we sent out messages to security operatives to be prepared. To our surprise this morning, the attackers started the attack from the duty post, targeting the vigilante," he said. So from the comments of this vigilante officer, the message have been sent to the appropriate authority, to the security operatives, that these people are already around. Like I used to say, if you want to gather intelligence, if you want to gather information like we do, it is very easy. Nigeria is one of the simplest or easiest countries to gather intelligence. You know why? Because the terrorists are operating in a safe haven. They are not hiding their movement. If they enter your community, you will know they entered. The police will know they entered. The military will know that they entered. But the question that is leaving everybody dumbfounded is, why would they also carry out the attack and go freely? That is a very important information that a lot of people should be able to understand, that this thing is also a form of collusion in Kwara State. And I told Kwara people about a year ago that a new Benue is underway. Don't downplay the level of insecurity in Kwara State now. Now, according to him, among those killed were community members identified as Oje, Sahid Metubi, Bala Ogba, Ayo, among others. So he was naming the people that their lives were cut short by these barbaric people. He said the corpses have been taken to the police station while the injured were rushed to the general hospital in Share. Now, after the dead body has been taken to the police station, who gave the police and the government the audacity to come out to say that there is no casualty and the attack has been repaired? You see, this is conspiracy, propaganda by this government. Propaganda in the highest point. It might be the state government, might be the federal government, but I think the responsibility of security is on the federal government. So the federal government has the responsibility of releasing information through the police, the people that died, if they repaired the attack, and so on and so forth. Now, let me shock you. About a week ago, one of the royal father in Kwara State was arrested. He was accused of collecting money on behalf of the bandits. What is the purpose of terrorism in Nigeria? What is the purpose of Boko Haram? What is the purpose of these bandits? What is the purpose of ISWAP? Now, he accused the government of failing in its primary duty of protecting the city. Gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu. Ẹ káàbọ̀ padà. Ọmọ Yorùbá, ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí. Ìjọba ń pariwo Miyetti Allah. Miyetti Allah náà ni wọ́n kó fún wọn. Àwọn ọlọ́wà ń bí Miyetti Allah. Àwọn tí wọ́n sọ pé repentant Boko Haram,
tí wọ́n sọ pé àwọn ọjà mọ́ àwọn ọjà mọ́ àwọn ni wọ́n kó tí wọ́n lọ dà sínú tí wọ́n lọ kaṣọ bọ̀ lọ́rùn ìgbé kí wọ́n wá dìbò méjì àti ara wọn ń bẹ nínú sójà wọn bẹ nínú ọlọ́pàá làwa ṣe ń pariwo yí pé tó àwa ò fẹ́ràn wọn nílẹ̀ Yorùbá ẹ má gbé ọlọ́pàá sójà tí ó bá ti gbọ́ èdè wa wá sílẹ̀ wa àmọ́ ṣáwọn kábíyèsí wa tẹ̀lé wa ṣá ẹtẹ̀já béèrè lọ́wọ́ ara wa ṣáàṣì nílẹ̀ ìjọba ṣáàtì lọ́ba ṣá kábíyèsí fún gbogbo orí adé pátápátá bàbá ọ̀rọ̀ tí mo sọ ètò bá ń bí inú ẹ má fi bínú ẹ sì bá mi pín ètò yìí torí tó bá jẹ́ pé a ní ọba àwọn olórí aládé olórí ọba olórí ìgbèyè olórí ìkíni kan wọ́n máa pa àwọn ọmọ Yorùbá báyìí ọba wo ti sọ̀rọ̀ pa ẹ̀kọ́ ní ọwọ́ pé àbí torí pé ó ti kà ìlú tí kò sí wàhálà ọba àgbo ló ti dìde nínú ẹ̀yìn ọba Yorùbá agbọ́ àwọn ọba tó wà ń Kwara ẹnu wọn tó lẹ̀ ṣọba tó lòun ò ṣe emirate láti bí 20 ọdún tí wọn ò fún ní sálárì ní ọ̀sọ̀rọ̀ àbí ọ̀pọ̀lọpọ̀ wọn tó ti fi láwàní tó fi rọ̀pọ̀ adé ṣóhun ní ọ̀sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá tẹ́ ẹ wà lókè rí àràwọ̀ lè dá àmọ́ ṣáìra Yorùbá ohun tẹ́mi gbìyànjú àti jákò yẹyẹ ní pé arákùnrin kan máa pariwo wá ní ọdíra o ẹgẹ́ jẹ́ àlọ́ dira ká múra lẹ̀ dọjọ́ ọjà wọ́n ti dé báyìí ilẹ̀ Haúsá ti mú owó mọ́ wọn sábọ̀ wá dọ̀tí wa Ìgbò ń kógun bò wọ́n ìjọba Nàìjíríà ní agbára àwọn ọ̀ka gbogbo wọn bọ́ bá pè yín ládùúgbò wípé ẹ̀dá àwùjọ fáwọn ọlọ́dẹ gbogbo ògo òkè ẹdẹ ni wọ́n ti pàtà yìí ẹgbẹ́ àgbo táwọn èèyàn pa wípé wọ́n ti gba lágbájá wọ́n ti àwọn ọ̀dọ́ torí kó ṣe é ṣe nígbà tí ròyìn kọ́kọ́ dé àwọn tó jágbàlagbà wọ́n ti sá lọ àárín ìgboro òlù míì àwọn ọ̀dọ́ sáré àwọn olè sábà yìí ṣùgbọ́n gbà tí ò ṣeré iṣẹ́ tó máa lò kí ni wọ́n fẹ́ fi kojú ẹnìkan má dà ẹnìkan mú rọ́bà ẹnìkan gbébọn ẹ̀dá kúta ló lágbára jù nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tásìkò kéré jù aládàá ló kéré jù bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe pa wọ́n lókè ọdẹ lẹ̀ ń wò yìí bí wọ́n ṣe gbẹ̀mí wọn lókè ọdẹ òun lẹ̀ ń rí yìí tí wọ́n sọ àwọn èèyàn òkè ọdẹ di ẹ̀dùn arinlẹ̀ pátápátá tí ìjọba wọn sì ń pariwo ìjọba Kwara àmọ́ sẹ́yìn aráàlú náà ṣe jẹjẹ gbèjà òṣèlú kọ́ ló tún dé yìí àmọ́ ṣá o ayé bàbá wọ̀nyí níbo lẹ wà níbo lẹ dúró sí ẹ̀yin ọ̀dọ́ ìlú ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ̀yin tẹ́ sí nílùú òyìnbó tó jẹ́ Ọlọ́run kó kápò yìí ṣé bẹ́ẹ̀ ṣe máa wòran Yorùbá rẹ̀ ẹ̀yin kábíyèsí wa tẹ́ ẹni ká máa jù ú tẹ́lẹ̀ Tinubu náà ni bàbá Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ kan yìí wọ́n ti ń pa ìran yìí tán lọ kí lẹ ti fẹ́ sọ
báwo lẹ ṣe fẹ́ ṣẹ́nu ròyìn lẹ́yìn tẹ́ bá kú nípò ààrẹ? nínú àwọn tó ti ń ṣààrẹ nílẹ̀ Yorùbá kò sẹ́ni tó ti pààyàn nínú ẹ̀ bí irú tọ̀dọ̀ yín báyìí. bẹ́ẹ̀ kò kàn yín kọ́ nìyẹn, torí tó bá jẹ́ pé ẹ fẹ́ràn wa agbárò ọlọ́pàá ìpínlẹ̀ ẹ̀rí ṣe léyìí tá a máa kó àwọn èèyàn wá síbẹ̀. Àmọ̀tẹ́kùn ìjọba Kwara ò lè ṣe àníkẹ́ gbé Kwara kúrò láàrin àwọn Haúsá, ẹ jẹ́ kó darapọ̀ mọ́ àwọn Yorùbá tààràtààrà. àwọn ẹ̀yà tó jẹ́ ká Haúsá Fúlàní nínú wọn ẹ gé wọn pọ̀ sọ́hùn. àwọn kan wà tó jẹ́ Fúlàní ni wọ́n ń sọ àti dèmí, ẹ gé àwọn yẹn, ẹ gé wọn pọ̀ sọ́dọ̀ wọn lọ́hùn, ẹ mú àwọn tó kù ẹ dà wọn pọ̀ mọ́ nearest state tó súnmọ́ wọn. àgbéwò làmúlùmálà ẹ wò bí wọ́n ti pa àwọn lókè ọdẹ. àtàná lòkè tó ti ń mú mi kí n tó wá ṣe prógámù yìí lónìí. mi ò mọ tí mo lè sọ ní gbogbo àná pé torí pé ẹ fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ Yorùbá, gbogbo ẹ̀yin bàbá olóògùn tẹ́ ń pariwo lórí social media, ẹ̀yin dà ẹgbẹ́ arákùnrin olóyè Sunday Igboho lè wá bẹ́ẹ̀. ẹ̀yin náà ní àwọn alágbára lọ́wọ́. àwọn gómìnà tẹ́ ń pariwo lè gbà yín, ẹ má jẹ́ tàn yín. ẹ̀yin ní kẹ́ lọ túnra mú, ẹ̀ ń gbójúlé sójà ló, ẹ̀yin ní kẹ́ lọ dìrà. ọmọ Yorùbá a máa mú wá fún yín bó ṣe lọ. ìṣègùn ìwé ó dàbọ̀.